This is crossblogxtv. Don't forget to subscribe, like and share. Eléyìí tí wàá ti gbẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ Prophet Alo àti ìyàwó Yẹmisí àti màmá ìyàwó àti gbogbo ìjọ CAC lápapọ̀. Oríṣiríṣi awuyewuye la ti ń rí lórí ìlà. Táwọn kan bẹ̀rẹ̀ sí ń defend. Rotimi Daniel fẹ́ wọ́ ìpè bàbá ìlú lẹ́ni. Àwọn kan jealous ni. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan tún ní ṣáwọn ẹbí ò lè lọ bọ́lọ́pàá ni. Ṣáwọn ẹbí ò lè lọ síbi báyìí ni. According to bẹ́yìn náà ṣe ń wo ìyá yìí. Ṣé ìyá ìjọ ẹ̀ tó léèyàn lójú yín? Gbogbo alájọ mọ̀ pé bí ìlú Nàìjíríà ṣe rí yìí. Ẹ̀yin tí ò bá ti léèyàn ìyá tó máa jẹ́ kò ní ní patri rárá. Ìyá yìí ò léèyàn ló kóyà jẹ wọ́n tẹ́ bá gbọ́ fídíò tẹ́ máa gbọ́ yìí. Voice note ìyá yìí jáde. Kò sẹ́ni tó bá já abiyamọ tí ò ní máa sunkún. Báwo ló ṣe máa fún èèyàn lọ́mọ tó fẹ́ tó tó àwọn ọmọdé tó máa bẹ̀bẹ̀ pé ó fẹ́ rí ọmọ ẹ̀? Bọ̀ gbogbo àwọn gullible members wọn ò ríro. Ṣó lè jẹ́ ìyá tiyín ló wá ń bẹ̀bẹ̀ báyìí? Kẹ̀yìn máa sọ pé yes, nobody has the right online láti ní kéèyàn kan mú ìyàwó èèyàn kan jáde online. Tí ò bá ní tó wà bẹ̀ tó yẹ kó máa dragi pastor church ní pé kó fi ìyàwó ẹ̀ hàn. A lot of pastors la ń rí tó máa ṣó mọ́ mi dí o dáadé jí o. Tó bá tẹ̀ ní kéèyàn fi ìyàwó ẹ̀ hàn ṣó wá jẹ́ nǹkan ńlá ni. Ẹ tí ìyàwó ẹ̀ jẹ́ arọ gan fi hàn. Ẹ tí ìyàwó ẹ̀ wà lórí wheelchair fi hàn. Kí wá ni pé alàgbà ìjọ tí gbogbo èèyàn wojú ẹ̀. But people are forgetting this person is a public figure. Tó bá jẹ́ public figure ní táwọn èèyàn bá fẹ́ wá ṣe fún wọn because àwọn èèyàn náà ló ń serve. Tẹ́ bá gbọ́ voice note màmá yìí, ẹ̀rù Ọlọ́run á bá yín. Mo fẹ́ kẹ́ gbọ́ because àwọn kan ti ní màmá yìí jáde kò dárúkọ Alo, ẹ̀yin ẹ gbọ́ voice note yìí. Opinion yẹn kẹ́ wá máa fi opinion tí sí comment section ẹ jọ̀ọ́. Voice note tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ it will be to all the members of Adamimogo, all the supporters of that ministry, friends and families of Alo, and also his supporters who are from the Obe's family. Voice note yìí ó wà fún mi. It speaks for itself. Mi nídìí láti sọ̀rọ̀ jù. Ṣùgbọ́n pé lórí òótọ́ yìí, téèyàn bá kú sórí òótọ́, ó bẹ́tà jẹ́ ẹni tó pẹ́ láyé tí ò fa yí ẹ̀ ṣe nǹkan gidi lọ. Ẹni dẹ́fẹ̀ kú ó pàdé ẹni máa pa lọ́rọ̀ èmi àti mi. Ẹ gbọ́ voice note yìí kí n tó máa lọ. Ẹ ṣé. Bàbá Ore, mo fi Jésù ọba tó ń sìn mo fi bẹ̀ ọ́. Mo ti wú orí mi. Mo fọlọ́run ọba tó dá ẹ̀bẹ̀ ẹ̀. Bí kájàká kú kọ́, Olúwa, mo fọlọ́run bẹ̀ ọ́. Mo fọlọ́run bẹ̀ ẹ́ ro ti kú orí igi àgbélébù. Olúwa kó dáríjì mi, kó ṣàánú mi. Ro ti kú Jésù lórí igi àgbélébù. Kó ṣàánú mi, kó dáríjì mi, kó ràn mí lọ́wọ́. Olúwa, bá mi dáríjì Yẹmisí Alo. Mi ò mọ̀ ká ní pé mo gbóhùn rẹ̀ báyìí ni màá mọ̀ nǹkan tí màá sọ. Mi gbóhùn rẹ̀, mi rí, mi ìrọ́mọ̀ mi. Ó jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Mo fi Jésù ọba tó dá ẹ tó ń sìn mo fi bẹ̀ ọ́. Ro ti wú orí mi. Olúwa kó dáríjì mi, kó ṣàánú mi. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Jọ̀ọ́ dáríjì mi. Jọ̀ọ́ dáríjì mi. Mi mọ̀ nǹkan tí màá ṣe ni mo ṣe sọ fọ́rẹ́ ẹ̀. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Mo fi Jésù ọba tó dá ẹ bẹ̀ ẹ́. Mo wá bẹ̀ ẹ́. O lé mi bí ẹni lẹ́jà. Mo tún lọ mo ṣe tún bẹ̀ nìyàn sí ọ. Mo fọlọ́run bẹ̀ ọ́ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Ro ti wú orí mi, kó dáríjì mi, kó ṣàánú mi. Kó ṣàánú mi, ọjọ́ ti ń lọ. Ọjọ́ ti ń lọ. Alo, ọjọ́ ti ń lọ lórí ayé mi. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. 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 Mo fọlọ́dùmarè ọba tó dá ẹ bẹ̀ ẹ́. Mo fi iṣẹ́ ìránṣẹ́ rẹ bẹ̀ ọ́. Mo fi bàbá àti ìyá rẹ bẹ̀ ọ́. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Ṣàánú mi. Ṣàánú mi. Mo fẹ́ kó parí rẹ̀ kó jẹ́ kẹ́lí sọ̀rọ̀ kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ sì ṣàánú mi. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ọ́. Jọ̀ọ́ o. Wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ burúkú.
ò ní ṣìṣe, ò ní ṣìnà, ò ní ṣìlẹ̀tẹ̀, ò ní títẹlẹ̀ níbi tó gbé lójú. Olúwa á dìde ìrànlọ́wọ́ sínú ayé rẹ̀. Ayé ò ní rí ọ ní ọ̀sán. Olúwa jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ ọ́ o. Jọ̀ọ́ o, mo fọlọ́run bẹ̀ ọ́ o. Á dáa fún ọ, wàá dàgbà o. Ojú ò ní tì ẹ́ o. Wàá rí bá ti ṣe, wàá rọ̀nà gbégbá. Bàbá oore, ṣàánú mi. Ṣàánú mi. Ro ti kú orí mi gi àgbélébù. Kó dáríjì mí, kó ṣàánú mi. Olúwa ṣàánú mi o. Olúwa ṣàánú mi. Alọ́ ṣàánú mi o. Alọ́ ṣàánú mi. Alọ́ ṣàánú mi. Ro ti hú orí mi. Olúwa kó ṣàánú mi, kó mọ̀ pé ọjọ́ ti ń lọ lórí ayé mi. Jọ̀ọ́, ọfọlọ́run bẹ̀ ọ́. Jọ̀ọ́ o, á dáa fún ọ, wàá dàgbà o. O ṣé o. Tọ́, gbogbo ẹ̀yin àgbà tẹ́ wà ní CAC náà lẹ fún wa ní òwe wípé bógún bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀. Pàṣán tán sì fi nàyálé ó ń bẹ lájà fún yàwó pé àṣélẹ̀ ló dẹ́wà, kò sí àṣegbé. Bàbá ẹsẹ̀ Ọládélé, bàbá Ezekaya àti gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn ní CAC tẹ́ ẹ ti ń dàgbà. Ohun ìyá Ìjẹ̀ṣà lẹ gbọ́ yìí níbi tí wọ́n ti ń kúnlẹ̀ tán ń sunkún tí wọ́n ń bẹ Olúalọ́ pé àwọn fẹ́ rí ọmọ àwọn. Ìdí àkọ́kọ́ ná, ṣó yẹ kí ọ̀rọ̀ yìí kó tiẹ̀ di ohun tí ìjọba tàbí ilé ẹjọ́ ń dá sí, bó tiẹ̀ jẹ́ wípé kò sí option kankan mọ́ àti bẹ̀bẹ̀ tó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé ó já sí wípé gbogbo ẹ̀yin àgbà yìí lẹ́kàn wà níbẹ̀ tí ẹ lè bá Olúalọ́ sọ̀rọ̀? Ṣó já sí wípé gbogbo àwọn tó kù ní CAC tó jẹ́ ọmọ kéékèèké tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́mi wọn tàbí tó ṣẹlẹ̀ sí ẹnì kankan nù wọn, ó túmọ̀ sí wípé kò sẹ́ni tí wọ́n lè fi ẹjọ́ sùn láti gẹ́ẹ̀tì ìdájọ́ tó péye láì ṣe pó láriwo. Another question lélẹ̀, ta ni Olúalọ́ ní CAC tó jókòó sórí gbogbo yín tó ń forí ara yín gbára yìí, tó wá ṣe níṣe wípé àìní ẹ̀rí ọkàn, ìjẹkújẹ, wàhálà tẹníbàjẹ́ ó kàn mí, bámúbámú ni mo yó mi ìmọ̀ bóyá ebi ń pọmọ ẹnìkan kan, gbogbo orú àwọn ìwà àbàjẹ́ yìí ó wá jẹ́ kẹ́ ẹ mọ́ forí gbára yín, ẹ lè fìmọ̀ ṣọ̀kan ní CAC wípé enough is enough. Ìpè Ayọ̀ Babalọ́lá máa dájọ́ fún yín o. Ọlọ́run òótọ́ tó wà, tí ìgbélẹ̀yìn alábòsí, tí ìgbélẹ̀yìn ìkà, tí ìgbélẹ̀yìn onírọ́, ẹ mọ̀ rántí pé ó wà o. Adákẹ́dájọ́ sì ni o. Béèyàn jẹ orí ahun, mo mọ iye ìgbà tí mo ti gbọ́ voice note yìí tí mo sunkún kí n tó clear síta lẹ́nu. Màá tún mọ̀ ju àwọn míì síta títí tí ọ̀rọ̀ yóò fi débi tó yẹ kó dé. Kì í ṣe gbogbo aṣọ là ń sá lọ́rùn. Ṣùgbọ́n tí n bá lè bẹ ẹ̀yin bàbá Ezekaya, bàbá ẹsẹ̀ Ọládélé, gbogbo yín pátá tẹ́ wà lókè, tá a bá lè bẹ̀ yín, tí àwọn abiyamọ ayé àtọ̀run bá lè bẹ̀ yín pé kẹ́ẹ̀kan pa fún Olúalọ́, kó gbọ́rọ̀ sí ìyá ìlẹ́dùn, kó má jẹ́ kí ìyá ìlọ bí àgbáre láì fojú kan mọ́ wọn. Béèyàn ní 20 ọmọ gan tí kan bá fòṣànlẹ̀ tó kú, yóò mọ̀ dùn ẹni yẹn jọjọ dọjọ́ alẹ́ ni. Yóò jẹ́ ọjọ́ ìbànújẹ́. A tó bọ̀ sí pé wọ́n lọ́mọ ẹni gan kú, ó tún wá sàn jọmọ ẹni nù lọ. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wo ọ̀rọ̀ ilé tẹ́ ẹ̀ ní sọ kankan síta? Àwọn ọmọ Nàìjíríà dẹ̀ ń wò. Awíkoko ò ní sinmi lórí ọ̀rọ̀ yìí. Ó dìgbà náà, ire o. Ṣé ẹ bá lè rí àmì ṣe? Gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.